Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Obinrin TNT. Ẹ̀yin obìnrin, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, kí lẹ̀ ń fi òbò rírùn ṣe? Ṣé tí òbò yín bá rùn, ẹ kì í mọ̀ pé òbò yín rùn ni? Ṣé ẹ̀yin ò kí ń mọ̀ wípé òbò ń rùn, kò kí ń rùn jáde sí yín kẹ́ mọ̀ wípé òbò yín rùn? Etí mi ti kún gbogbo bá ṣe ń sọ. Kí discharge sì máa jáde nínú àwọn òbò ẹ̀kan tó ṣì ń rùn. Discharge eléyìí ìdọ̀tí ni. Àbí kó epo ti ní infection. Tó bá ti ní discharge tó bá rùn lóbò ẹ̀. Then kí ẹ má lè máa, a ní kẹ́ máa kì kabọnú òbò yín kẹ́ máa fi run mú. Ẹ kì kabọnú òbò yín kẹ́ fi run mú. Tí òórùn yẹn bá ti rùn jáde, tó bá ti rùn tó wà offensive, kẹ́ mọ̀ pé òbò yín rùn. Kò sí iye tán ẹ̀hún ní. Ẹ jẹ́ kí fáwọn ilé ní free ìpolówó ó ní fem fresh. You can buy it. Kẹ́ fi fọ òbò yín. Òbò fífọ̀ ló wà fún. Òbò fífọ̀ ló wà fún. Then gbogbo ẹ̀yin tẹ́ ń dá irun òbò sí. Ṣé ẹ fẹ́ fi irun òbò di braid ni? Àbẹ́ fẹ́ fi ṣe twist? Kí lẹ̀ ń dárun òbò sí fún? Tẹ́ bá tiẹ̀ máa dárun òbò sí torí àwọn ọkùnrin kan wọ́n ní irun lóbò. Wọ́n like irun òbò. Ẹ gé, ẹ jẹ́ kó wà leveled. Ẹ gé, ẹ jẹ́ kó ẹ mọ̀, ẹ má kí sharp end ẹ yẹn kó má lọ máa ya ọkùnrin lóko. Kó má lọ máa bú wọn lóko, kó máa fún wọn ní bruise lóko. Ẹ lè máa dárun òbò sí. Vit lélẹ̀. Irun òbò, irun abíyá kò dá kóbìnrin máa dá sí. Nǹkan tó fi ń fa irun lè. Tó fi ń fa irun òbò, tó fi ń fa irun abíyá òun lélẹ̀. Kò kọ́ sí lẹ́ni tí bó ṣe yẹ kí abíyá obìnrin rí rè. Ṣé rábíyá mi? Bó ṣe yẹ kí abíyá obìnrin bó ṣe yẹ kó rí ni. Kò yẹ kóbìnrin ní irun kankan lábíyá àbí kó ní irun lóbò. Tó bá tiẹ̀ ní irun lóbò, provide bóyá ìgbà mí ọkùnrin máa ń like irun òbò. Ẹ kó rọra gé, ẹ jẹ́ kó ẹ gé sharp end yẹn, ẹ jẹ́ kó neat, ẹ trim ẹ kó wà well trimmed, kó dẹ̀ neat. Bọ́ irun abíyá kò sí nǹkan tẹ́ fi ń ṣe. Irú èyí ní ìṣiṣẹ́ tí irun tèmi ń bíbà mo máa fa. Màá fi kíní sí, màá fi fa. Torí ìgbà mí ó máa ń sú mi. Torí mo ṣe ń fa ló ṣe ń pọ̀ sí. So ó máa ń sú mi nígbà míì máa kọ̀ fílẹ̀. But irun abíyá, irun òbò, because nísìnyí tí ooru mú kí irun orí gan tí èèyàn bá ṣe dáadáa ó máa ń rùn. So nísìnyí tó ooru mú tí wàá wọ pátá, wàá wọ oríṣiríṣi, wàá tún fi irun sílẹ̀ ń bẹ̀. Òórùn tó máa jáde ò ní dáa. A máa kó máa jẹ́ kọ́kùnrin máa sá fún yín ẹ̀dẹ̀ ní mo rí zìtọ́. Mi ì dẹ̀ lè ní kọ́kùnrin máa jẹ òbò tó ń rùn. Mi ì lè ní kọ́kùnrin jẹ òbò tó ti kẹ́. Mi ì lè ní kọ́kùnrin jẹ òbò tó máa jẹ tí àdúrà ẹ̀ ò ní gbà mọ́. Àwọn òbò kan wà tọ́kùnrin bá jẹ tó bá fẹnu yẹn pé Ọlọ́run ogun ọ̀run máa gbá lẹ́nu ni. Torí òbò yẹn ti bàjẹ́. Àwọn òbò kan dẹ̀ wà tí ọkùnrin bá jẹ tó bá ké pe Ọlọ́run lẹ́ẹ̀kan Ọlọ́run á dá lóhùn lẹ́ẹ̀mẹ́ta. Àwọn òbò kan wà tọ́kùnrin bá fẹnu sí tó bá pọ̀ lọ́hùn ogun akọ̀rí ọwọ́ yẹn tó wá láti ọwọ́ agbára gbá lẹ́nu ni ẹnu ẹ̀ máa wọ́ sẹ́gbẹ̀ẹ́ torí òbò yẹn ti bàjẹ́. Kò yẹ kí n máa sọ kíní ìmọ̀. Kò yẹ kí n máa sọ kíní ìmọ̀ pẹ̀t ẹ̀yin obìnrin ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ lọ tèrò ara yín pa lórí òbò rírùn o. Ìyẹn gbọ́ títà ó jókòó. Ìwọ obìnrin tó bá ti tó stage kan má sáré ọkọ mọ́, máa sáré bí o ò ṣe ní kún àkúrùn. Tó o bá ti tó stage kan má sáré pé òun wá ọkọ mọ́, máa sáré pé bó o ṣe ní kún àkúrùn, máa sáré pé kò bímọ. Ìgbà míì àwọn míì ṣá lọ ń ṣe IVF, àwọn míì ṣe surrogate mother tẹ́ pé ẹlòmíì ló máa gbóyún fún wọn. Tẹ́ pé ẹlòmíì ló máa father ọmọ wọn and all of that. Máa sáré wípé o fẹ́ bí ọmọ tí age ò bá ti sí on your side mọ́. O ò ní láti máa kakọ òṣì àbí kó máa ṣóge òfò. Máa sáré bí o ṣe máa fẹ̀yìn lẹ̀ bó ṣe ní kó àkùnrùn bí ìran ẹ̀ ò ṣe ní parẹ́ lórí ilẹ̀ alààyè. Tóbìnrin bá ti tó stage kan máa sáré bó ṣe máa bímọ ni. Má sáré wípé òun wá ọkọ. Hello? Hello? Thank you. Máa pè yín padà. Yeah. Má sáré bó ṣe máa bí ọmọ. Má sáré ọkọ. I'm telling you, tó bá ti tó age kan. Because nígbà tí n bá rí ọkùnrin tó pé 40 tí ò tí bímọ tó ń wá obìnrin tí ó fẹ́ bímọ. O ò lè pé 40 kó sọ fún mi pé kí n fún ẹ ní ọkùnrin tí ò tí bímọ. Mo wicked nítorí mo pé 40 bólúwa bá ṣe ni. 40 yẹn ẹ máa fàdúrà tì ní.
case of probability ni o lè lóyún o dẹ̀ lè má lóyún. So mi ò ní fẹ́ ọkùnrin tó fẹ́ bímọ kí wọ́n wá sọ pé o single ò tí ì bímọ rí at 40 kó wá rò bí a máa gbé ẹ fún ọkùnrin tí ò tí ì bímọ. Mo wà wicked, èmi ò ní ṣerú ẹ̀. Èmi ò torí fertility ẹ ti drop, èmi ò ní ṣe. So kí lẹ obìnrin máa wò títí ó máa fi pé 40. Mo mọ̀ pé Ọlọ́run Olódùmarè ló ń ṣe ọmọ bọ́ akọ́ ti ba yí àwọn obìnrin míì jẹ́, wọ́n á fẹ́ máa pick. Àwọn obìnrin tí wọn ò dẹ̀ dùn, tí wọn ò yan, tí wọn ò fine, àwọn náà máa ń fẹ́ máa pick ọkùnrin jù. As far as I'm concerned, ọkùnrin tó bá ugly gan ló better láti fẹ́ torí á fi ẹ́ lọ́kàn balẹ̀. Ọkùnrin tí ò bá ṣe dùn wò ló better láti fẹ́, tó bá ṣáà ti lóko tí okó ẹ̀ ti ń ṣiṣẹ́, á fi ẹ́ lọ́kàn balẹ̀ ju ọkùnrin tó fi pé gbogbo ayé ń fẹ́ lọ. And ṣàwọn tí ọkùnrin tí wọ́n dùn yẹn, wọn sábà ní okó lọ́wọ́. Wọ́n bá lóko gan, wọn sábà mọ òbòdó. Pàápàá àwọn tí ẹ bá rí tí gẹ̀ wọ́n yọ fìnfìn yẹn, okó wọn máa ń kéré. Gbogbo àwọn tẹ́ rí fine boys tó máa ń nígẹ̀ tó máa ń líkì mí yẹn, okó wọn máa ń kéré, okó wọn máa ń sá pamọ́ sábẹ́ ẹpọ̀n ni. Àwọn ọkùnrin tó máa ń ní okó lọ́wọ́ wọn kì í sanra, wọ́n máa ń rin tírín, ọrùn wọn máa ń gùn báyìí, bọ̀ tẹ́ bá rí okó wọn máa gùn, ó dẹ̀ máa tóbi. Bó ṣe rí àwọn ọkùnrin tó máa ń ṣe gidigidi, tó máa ń wù yín, tó máa ń ṣe fìrìgbọ̀n yẹn, wọn kì í ní okó lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń lọ sí gym, torí tó bá lọ sí gym, ó máa ń boost level testosterone ẹ̀. Ó máa ń boost level kíni libido ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe máa ń lọ sí gym, wọn ń lóko lọ́wọ́. You cannot have it all. Àwọn tó máa ń sábà fàyàn ò kí ń ní okó lọ́wọ́. Ṣé láwọn tó gbì tí ojú òsì lára wọn yẹn, okó abẹ́ wọn tó bá do lẹ́ẹ̀kan, wàá máa ṣe àdúrà sí Olódùmarè ni. Tó bá rí okó wọn dó lẹ́ẹ̀kan, it's an experience you will never forget in your life. Àwọn tẹ́rí tó máa ń fàyàn tó máa ń ṣe kíní yẹn, okó wọn ń lóko lọ. In fact, ibi tó kó wọn tún máa ń ṣe, okó wọn tún máa ń wọ́. Okó wọn ò kí ń straight, okó wọn máa ń wọ́ sí ẹ̀gbẹ́ kan ni. Àwọn tẹ́rí tó fàyàn, okó wọn máa ń wọ́ sí ẹ̀gbẹ́ kan. Ṣé láwọn ọmọkùnrin tí ẹ kàkún yẹn, bí àwọn tí ẹ fi pé wọ́n rí rádaràda yẹn, nǹkan tí wọ́n máa fi ń ṣe okó, wọn bí àwọn tán láwọn tó ń fàyìn tó ń ṣe ṣàgbẹ̀ lójú yòyò kíní kan sí. Ẹ̀yin obìnrin ẹ jẹ́ ká yára wa níbi gbogbo nǹkan tó bá ń dán kọ́ ni wúrà. Àwọn tẹ́rí tó fàyìn ọ̀pọ̀lọpọ̀ á ugly, eyín àta gangan bá máa ní I don't want this, I don't want him, I don't want him. Òun gan eyín kò rí ètè bo eyín, òun gan obìnrin kò rétè bo eyín. Òun gan tó bá rẹ́rìn báyìí, ẹ máa pick race yẹn, tó bá rẹ́rìn ó máa jọ monkey. Pẹ̀lú ẹ̀ á dẹ̀ máa fẹ́ máa pick ọkùnrin. I don't want. Àwọn ọkùnrin I don't want. Tẹ máa ń sọnù yẹn. Àwọn gan náà ń tọ́jú obìnrin jù. Torí tó bá force wọn lọ́wọ́ máa ṣe é gẹ̀gẹ̀ ni. Torí àwọn gan máa mọ̀ pé àwọn ugly. Àwọn gan náà máa ń tọ́jú obìnrin jù. Àwọn tó fine tó mọ̀ pé àwọn fine yẹn, wọ́n mọ̀ pé gbogbo obìnrin, àwọn obìnrin olè ọ̀lẹ, olójú kòkòrò náà máa ń wá àwọn. Wọ́n máa fi yín ṣakọ ni. Wọ́n máa fi yín ṣakọ. Anyway, a ní matchmaking program nírọ̀lẹ́. Ẹ pàdé mi nírọ̀lẹ́ lórí matchmaking program bí tá máa tún ti sọ àwọn nǹkan mi níbi tí àwọn èèyàn ti máa ní àǹfààní láti pè wọlé láti béèrè àwọn questions. Níbi tá ti máa sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ míì. Nǹkan tí mo ní kí n wá fún yín ni wípé àwọn kan organize láti celebrate birthday mi ní Nàìjíríà. Tí ẹ bá fẹ́ ra t-shirt lọ́wọ́ wọn, wọ́n ní t-shirt available níjọ́ the same ìjọ́ tèmi bá ń ṣe birthday ń bí báyìí làwọn náà máa celebrate nílé. So wọ́n dẹ̀ ti gbéra wọn jọ, wọ́n ti decide láti organize party fún gbogbo ẹ̀yin olólùfẹ́ yín KTNT ní Naija. So wọ́n t-shirt wà available lọ́wọ́ wọn. Èèyàn mímọ̀ mi, àwọn fans mi ní t-shirt wà available. Ẹ pè wọ́n sórí ẹ pè nọ́mbà yìí gbogbo ẹ̀yin tẹ́ bá ní interest láti ra t-shirt ní Nàìjíríà. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní interest láti ra t-shirt ní Nàìjíríà, ẹ pè nọ́mbà yìí +234 909 120 0467 +234 909 120 0467. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní interest láti ra t-shirt yín KTNT, láti bá yín KTNT fi ẹ̀mí dọ́gba celebrate ẹ̀ ní 4th of September ní Nàìjíríà. Jíjẹ mímu náà máa wà. Ẹ pè nọ́mbà yìí +234 909 120 0467. Ẹ pè wọ́n á dá yín lò. Orúkọ ẹ̀ ní Àbáyọ̀mí. Ẹ pè á dá yín lò. Orúkọ ẹ̀ ní Àbáyọ̀mí. Then fún gbogbo ẹ̀yin tí oko yín ò bá ṣiṣẹ́ dáadáa,
gbogbo ẹ̀yin tẹ́ pé gym nìkan la rí ẹ fi gym boost testosterone yín ni okó kékeré lẹ ní ẹ pè Ọ̀yọ́ model sórí +234 8068 220707 +234 8068 220707 wọ́n wà lórí Instagram náà Ọ̀yọ́ model lórí Instagram ẹ̀yin tẹ́ bá ní fibroid tẹ́ ní hypertension tẹ́ ní ìtọ̀ sugar diabetics tẹ́ dẹ̀ ní fertility problem ẹ má máa sáré wá ọkọ ẹ sáré wo bẹ́ ṣe máa bímọ tágbà ò bá sí lórí ọjọ́ ò bá sí lórí yín mo má tanra ẹ gbogbo gbàlẹ̀ kò sígbà téèyàn ò lè róbòdó kó bẹ́ àsìkò téèyàn ò lè bímọ tí ọmọ máa difficult fún yàn wà please kọ́kọ́ sáré bí ò ṣe ní kó àkúrun kọ́kọ́ sáré bí orí ẹ̀ ò ṣe ní di ìgbàgbé ní orílẹ̀ kọ́kọ́ sáré bí ìran ẹ̀ ò ṣe ní parẹ́ ẹ pè Àdùnní Alágbo sí orí +234 803 405 1533 +234 803 405 1533 Ẹ̀mí One Nigeria Limited ẹ pè wọ́n ń ṣe percentage off nísìnyí wọ́n ń ṣe discount ẹ jọ̀ọ́ ẹ pè wọ́n ẹ kọ́kọ́ de bẹ́ẹ̀ ṣe máa bímọ tí èjò bá sí lórí yín anytime ẹ lè find okó ẹ̀kọ́ ṣe anytime ẹ lè find ọmọ o àròjinlẹ̀ ni o ẹ̀rọ gbogbo ẹ̀yin obìnrin náà ẹ fárun òbó yín ẹ fárun abẹ́ yín o ẹ jẹ́ ká pàdé nírọ̀lẹ́ lórí ètò matchmaking ire o ó dàbọ̀.